pè bàbá ìgbà bàbá balẹ̀ ìwé bàbá wọn sọ̀rọ̀ high blood pressure yìí pọ̀ àwọn afẹ́fẹ́ àwọn bẹ́ẹ̀ tí wọ́n tún lè fa àwọn káwọn lè lò high blood pressure bàbá kí nǹkan tí wọ́n lè lò tó lè kájú ẹ̀jẹ̀ ríru. Nǹkan tẹ̀mí fẹ́ sọ lórí ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ríru a máa fi táìmù sí ni torí kí ni ẹ̀wọ̀n tó bá jẹ́ January tó bá ń tì tiẹ̀ ó ní nǹkan tí ò gbọ́dọ̀ jẹ nígbà yẹn tó lè fi sílẹ̀ February tí da December láì jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá ń fún wọn èmi à máa complain pé kò ṣiṣẹ́ èmi à ló ṣiṣẹ́ ó tún padà wá so a máa ní program fún ni next time ká máa sọ àwọn month yẹn bó ṣe rí nìyẹn. àṣàyàn pé high blood pressure náà ó tún máa ń tọ́jú ẹ̀ tó bá oṣù tó bá bí náà á di tàmì yẹn wọn tó ní ká kó di tàmì ọmọ February yàtọ̀ sí January ẹni pé ọmọ February oṣù wọn ò pé. ẹ̀yà sọ pé ṣé kí ló lè ṣe ìfihàn. mú efirin yẹn wá ń bẹ̀ yẹn ṣé o mọ̀ ń bẹ̀. efirin eléyìí iṣẹ́ tó ṣe pọ̀ iṣẹ́ efirin eléyìí iṣẹ́ tó ṣe pọ̀ àràmàdà iṣẹ́ ni bó ṣe wà yìí tẹ́ bá ní akọ jẹ̀dí tí kòkòrò jẹ̀dí wà ẹ mú ẹ buyọ̀ díẹ̀ sí ẹ rámọ́wọ́ wọ́n fi mú ìdí yẹn wọ́n bá fi mọ wọ́n wá mú mi ẹ̀ ìbá omi ẹ̀ tó wà bẹ́ẹ̀ wọ́n fún sínú ìdí yẹn ìdí kìtì ò tí ì yọ tó jẹ́ pé ó yún tó bá ń yún ìdí yẹn bá ń yún kòkòrò jẹ̀dí ni ó ń tí àgbàlagbà ń ṣọmọdé ọ̀ tàbí fẹ́ máa yàgbẹ́ a máa gbin kó tó dìgbẹ́ yà akọ jẹ̀dí ni kòkòrò yẹn wà ń bẹ̀ ni tí ó bá ti fò sí kòkòrò yẹn tó bá ti kúrò sí kòkòrò jẹ̀dí bá ti kúrò lára tó ti pa kò sí problem lẹ́yìn náà tó wà fún àgbòjẹ̀dí ẹ gbó ẹ fi yọ̀ sí ẹ máa mú láàárọ̀ ẹ gbé sínú fridge ẹ ní jẹ̀dí ó wà fún infection tẹ́ bá ń gbó tẹ́ bá ń mú náà ó wà fún infection tẹ́yìn bá ń yàgbẹ́ bí ẹran bí ọpẹ́ ọ̀rá òun á fẹ́ jìrì mọ́ wọ́n á gbó láàárọ̀ àtẹ̀jìrì àwa mú a fi iyọ̀ díẹ̀ sí ẹ̀rí ajá gbogbo ìkun ẹ̀ pátá ara àfírè bí ẹ̀jẹ̀ bá ṣàyẹ̀dẹ̀ ń jáde nímú èèyàn àrùnmu tẹ́yìn bá fi raná wọ́n bá gbó tó bá fi kẹfì nìyẹn tó bá fi sínú ẹ̀ báyìí wọ́n fi dí ìwé nínú yẹn á stop tí ó ti yé sí efirin yẹn náà tí ẹ bá gbó pẹ̀lú ewúro ó wà fún diabetes ó máa ń pa diabetes tàbí tí ṣúgà máa high náà ló ó ń pa tó bá bẹ̀ sí mu léraléra ó ń ṣiṣẹ́ efirin yẹn tẹ́ bá gbó omi ẹ̀ lásán tẹ́ gbé sínú fridge tẹ́ bá ń ṣe business tàbí ẹ̀ ń tajà tẹ́ bá ti bù sínú kọ́ọ̀pù kẹ́ ẹ̀ ṣàdúrà sí pé kí n rówó lénìí kọ́ wá rajà lọ́wọ́ mi lénìí tẹ́ bá mú ẹ máa mú wọlé bẹ́ẹ̀ bá fi sílẹ̀ tó bá gbẹ tẹ́ bá fọwọ́ run bí powder tàbí kẹ́ ẹ lọ láàárọ̀ kẹ́ máa fi omi kì í ṣọtí o ìran mi ṣe babaláwo tó máa sọ pé ẹ̀fọ́ gógóró kó ṣàdúrà pé kóun rájé kóun tà lénìí tó bá fomi lò wọ́n lọ test ẹ̀ wọ́n á bẹ̀ sí wọn máa rajà lọ́wọ́ ẹ̀ ni. òun nìkan mọ́ o mi ṣe babaláwo tó wà dín nǹkan mọ́ o wàá fi sílẹ̀ wàá jẹ́ kó gbẹ o lè fọwọ́ run kó dàbí powder o dẹ̀ lè lọ ọ́nú ẹ̀rọ wàá wá bù sọ́wọ́ kò sáyàjọ́ ọ́nú ẹ̀ o jù pé kó o ṣàdúrà pé kí n rí ṣe lénìí kí n mú wá sílé lénìí wàá dẹ̀ mú wálé ṣó ti yé sìn wàá mú wálé tó o bá dẹ̀ ti mú efirin náà tó o bá sè é pẹ̀lú ẹja panla kó o ṣàdúrà bùkún sí wàá rí blessing wàá sè é bí ọbẹ̀ ni èyí tí àṣejẹmu kọ́ yẹn ẹ̀ sè é bí ọbẹ̀ kì í ṣe kò dúdú o pọ́ọ̀tù ẹ̀ ló máa fi sè é mo ti sọ fún iṣẹ́ tí n bá ń jẹ́ fún yín kì í ṣiṣẹ́ babaláwo
spiritual ni mò ń jẹ́ fún yín o pálá ni o ṣẹtán bá rán yẹn lèèyàn máa jẹ́ tí ó ti yé sìn tí pọ̀nmọ́ tó bá kórìíra ẹ wàá fi pọ̀nmọ́ sí jẹ bẹ́ẹ̀ ni tó bá ń kórìíra ẹ níbo iṣẹ́ tí pọ̀nmọ́ ń ṣe tó bá yà máa sọ fún yín ká tì máa sọ báyìí tí ó bá ń kórìíra ẹ níbi gbogbo tí wọ́n fẹ́ràn ẹ lọ fi sí pọ̀nmọ́ jẹ ẹ gé pọ̀nmọ́ ẹ sọ́nà mẹ́ta bẹ́ẹ̀ ni ẹ fi sí ẹ lè fi magí sí bẹ́ẹ̀ ni bó dẹ̀ ṣe tún wà yìí iná ni àwọn bàbá wa máa fi ṣe bọ́jọ́ wọ̀ tó bá fi ṣépè fún yàn tóòrùn bá wọlé ní ajáde lọ́jọ́ yẹn ewé ìbò ṣe mọ ẹyẹ ọkàn ẹ lásán tó bá fẹ́ tẹ̀sẹ̀ ẹ̀ tá a bá jíwèé fún ẹ ò tí ì jẹ ọmọ ọba jẹ́ pé o ti wà nípò ọba máa jíwèé fún ẹ ọba ló máa ń lò tó bá gbé òun bá ẹyẹ ọkàn wa lọ gbé kí igi tó bá tóbi gidi bó jẹ́ ìrókò wà ní kó bá ẹṣọ́ ìgbín yẹn pẹ̀lú ewé yìí tó bá dọjọ́ kejì òní bá ìgbín bẹ̀ lọ́wọ́ agbégbé ìsẹ́nu wàá sọ̀rọ̀ mẹ́ta wàá ní kí igi ìkílẹ̀ tó ṣí kó gbẹ kó gun ọ̀dà nù tó ọjọ́ bá ti wọ̀ báyìí kó lọ bẹ̀ á gbẹ pátá gbogbo ewé ẹ̀ kò tẹ̀ ẹsẹ̀ àti confam tó bá fẹ́ lò fún yàn bọ́jọ́ wọ̀ ni ọba lásàbà là ń fi ń kọ́ ọba tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n ni o kì í ṣe ọba gómìnà o ti gómìnà lọ fi jẹ́ o. bẹ́ẹ̀ ni ó ti o ó ti o bọ́ọ̀bà mú ẹ̀rọ bá jẹ́ ọ̀jọ̀gbọ́n ó ní nǹkan tèmi náà máa bèrè lọ́wọ́ ẹ̀kọ́ tó rí yẹn gbà o ò gbọ́dọ̀ fi ti bàbá ẹ̀ sílẹ̀ kí n tó fi nǹkan tèmi sílẹ̀ wọ́n náà fi tiẹ̀ sílẹ̀ màá jẹ́ kó tẹ̀sí ẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá sẹ́dọ̀ mi àfa àwọn wá sẹ́dọ̀ mi o babaláwo wá sẹ́dọ̀ mi ṣùgbọ́n wàá tẹ̀sí nǹkan yẹn màá rí báyìí fisika kí n tó gbé tèmi lé ẹ lọ́wọ́ confam ló máa bá màá tẹ̀sí ẹ̀ fún mi báyìí màá rí kó máa lọ kò lè rí nǹkan gba trade by barter ni wọ́n fi ń ṣe nǹkan ó ti o ní tẹ̀dọ̀ yín nìyẹn wàá tẹ̀sí ẹ̀ báyìí bó jẹ́ àdúrà kí n tó gbé lọ́wọ́ wàá tẹ̀sí tiẹ̀ bó jẹ́ iye ọ̀kan ló mọ̀ tó bá ti tẹ̀sí ẹ̀ tó fún mi tí mo tẹ̀sí ẹ̀ tó dáhùn wàá gba correct èmi ò ń ta ẹ̀dẹ́ gbé kan níbo àwájú ìyàlẹ́dọ̀ àwọn àgbàlagbà kan tó gba àákọ ẹbí fún wọn láyé àtijọ́ kan tó jíwèé nǹkan fún wa. ṣe lè ẹ lè firi ẹni tí ó bá ń lálàkàlà tàbájẹ bá ń dà láàmú ẹ fi mí sí ẹ bẹ́ẹ̀ firi náà ni tí ó ti yé sìn ó tún wà náà àwa ò fẹ́ máa kọ́ ọ̀yàn ẹni tó bá ń wá tó bá fẹ́ gbọ̀kọ́ ọlọ́kọ tàbí fẹ́ gbàyàwó níyàwó. ó ti o tó bá ti lò báyìí bó dó dé ẹ̀dọ̀ ọkọ yẹn a máa kú sí lọ́rùn ni ọkùnrin yẹn bó dẹ̀ jẹ́ obìnrin so bó ṣe rí yẹn àpẹẹrẹ so bó ṣe rí nìyẹn wọ́n dẹ̀ tún fi ń gbowó má yẹun ẹnu ọ̀nà àgbẹ̀dọ̀ kan níwèé so iṣẹ́ ẹ̀ pọ̀. bàbá ẹ tó fẹ́ pé ibi tó lò tẹ́lẹ̀ ó fẹ́ kókó mbẹ́ ó wá nídìí owó ó ti kú lọ bòmí ó wá nídìí owó láti fi set up bẹ́ẹ̀ ó lè bá lè lò. ìkàn lò yẹn tó ṣe ó lè àásìkì tó lè lò tó bá ń tajà eléyìí téèyàn bá tajà tó bá ń lò fún blessing wọ́n máa ránṣẹ́ wọ́n dẹ̀ máa fún ní kọ́bọ̀kọ́bọ̀ iṣẹ́ náà wọ́n máa ràn ló máa fi lówó ẹni tó bá níṣẹ́ lọ́wọ́ ẹni tó bá níṣẹ́ lọ́wọ́ tó ó lè lò á máa lò pé mò ń fẹ́ owó ó lè gbó sínú omi tó bá jìjì láàárọ̀ ó dẹ̀ lè jẹ́ kó gbẹ kó fọwọ́ run kó máa bù sọ́ kó máa fomi lò kó máa ṣàdúrà pé owó tí máa fi gbà lè kó wá. bó ṣe rí nìyẹn bó bá fẹ́ san gbèsè ó wà fún onímọ̀ ṣe ń lò efirin yẹn a máa fi wẹ̀ pé gbogbo ìsìn tí mo jẹ yìí a máa sọ pé sọ a san gbogbo ẹ̀ so tó bá fẹ́ ṣènáwó màá kọ́ wọn níyẹn ìnáwó tó bá fẹ́ ṣènáwó kó mú efirin yìí pẹ̀lú yẹ̀pẹ̀ àtìtàn kó fọṣẹ tó bá wù bá jẹ lọ́sì kó fi fò kó wá bẹ̀ sí máa wọ ọṣẹ yẹn tó bá kọ̀sẹ̀ méjì arówó yẹn bọ̀ tó bá lẹ́yìn ìnáwó yẹn tó bá wẹ̀ á jẹ gbèsè ìkìlọ̀ rèé o á jẹ gbèsè o
so kò sí nílò lọ pé. kọ̀ǹfàmù ni a ṣe ìnáwó yẹn wọ́n mú wá. ìnáwó nìkan ni ẹ gbọ́dọ̀ ló. ìnáwó dẹ̀ jẹ́ fi súná ní ọjọ́ tó bá ti bí ọmọ ọjọ́ kejì kó máa wẹ̀ á pẹran súná. bẹ́ẹ̀ mo sọ fún yín àtàn ni kó pè wọ́n papọ̀ ai ní àtàn. tó bá ti bẹ̀ sí jìgbèsè ló máa jẹ torí ìnáwó ló fẹ́ fi ṣe ó bẹ̀ sí ń jẹ gbèsè tó bá wọ ẹni yẹn. so bó ṣe lónìí. àgbàdalẹ́ o àníwáyé tì o.